kú dédé àsìkò yìí ní gbogbo ìtẹ́bá tẹ́lá àǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ ohun tó ṣẹlẹ̀. tó wà níbẹ̀ yẹn láìpẹ́ níbẹ̀ yẹn ló wá bá mi àṣọ olóṣó ìmọ̀ ẹgbẹ́ ni mo tọ́ àtẹ. Funny Thinker yàtọ̀ sí eléyìí ẹ̀ẹ́dẹ́ ẹ̀ sọ ti Funny Thinker yẹn sẹ́yìn ti Funny Thinker yẹn mi ò mọ tó ṣẹlẹ̀ mi ì tiẹ̀ mọ tó ṣẹlẹ̀ tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò lè sọ pé tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ nípa Funny Thinker. Mo fẹ́ wẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn mo fẹ́ wọ bathroom. Ọlọ́run dákun gbàdúrà Olúwa dákun gbàdúrà. Mo fẹ́ wá sọ nǹkan kan nípa gbajúgbajà agbóhùnsí afẹ́fẹ́ ìlú mọ̀ọ́ká Oríyọmí Hamzat, Alhaji Oríyọmí Hamzat. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ó bí ọ̀pọ̀ nǹkan nípa ẹni yìí. Ó jẹ́ fi yé wa wípé tí ẹni yìí bá ní rìnrìn àjò yìí bó ṣe ń rìn yìí, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ òṣèlú lẹ̀. Ó wọlé kò wọlé, ìyẹn ò ní wípé kó yí àwọn ìwà kan padà. Alhaji Oríyọmí Hamzat ti jẹ́ ẹni tí gbogbo èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ká sọ pé wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn, wọ́n rìnrìn àwọn àjò kan tó jẹ́ wípé ó hàn sí àwọn ènìyàn, ìmí lè máa hàn. It is personal stuff, that is fine. So èyí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí, ọ̀rọ̀ yẹn mi fẹ́ mú láti òkèrè. Arákùnrin yẹn ni ó dàbí wípé ó ń wá ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tí ó kọ́kọ́ sọ wípé òun ti rí o. Gẹ́gẹ́ bí mo ṣe rí fọ́nrán yẹn, mú bọ̀ màá yànnà náà kọ̀ọ̀kan tó dìrọ̀ mọ́ fọ́nrán yẹn dáadáa. Ẹ̀bẹ̀ yẹn darí kó tó di wípé Oríyọmí Hamzat sọ ọ́ dímọ̀ pé kéèyàn kan kí wọ́n tẹ̀lé lọ kí wọ́n jọ lọ mọ́ wa. Lẹ́yìn náà ohun tá a rí ni wípé wọ́n gbé ọmọ náà dé àti ìyá, wọ́n dẹ̀ gbé wá sọ́dọ̀ Oríyọmí Hamzat ní iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ rẹ̀ Agidigbo. Oríyọmí Hamzat wá béèrè àwọn kankan lọ́wọ́ arábìnrin pé ibo ló fẹ́ máa gbé báyìí, wọ́n ní èlò lówó ilé ní agbègbè náà. Ó dẹ̀ mẹ́nuba iye owó yẹn, wọ́n dẹ̀ ní kí wọ́n transfer fún. Nǹkan kan wà nínú ọ̀rọ̀ yìí tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dì mọ́. Ẹ wojú àwọn èèyàn lọ́rọ̀kọ̀ òjọ̀kan tí wọ́n wà níbẹ̀. Ẹ wo àwọn ènìyàn tí wọ́n rọ̀gbà yí arábìnrin àtọmọ náà ká. Arábìnrin yẹn sọ pé òun jẹ́ olólùfẹ́ wọn. Oríyọmí Hamzat wá béèrè pé ṣé torí ẹ̀ náà ló ṣe wá bímọ fún mi. Ṣé mo wí pé bó ṣe ṣẹlẹ̀ rèé nígbà tí ìyàwó Oríyọmí, ọmọdébìnrin yẹn tó ń kiri mọ́ínmọ́ín nígbà náà, tó fi orúkọ Oríyọmí tó fi ṣe kíni, tó fi trend, tó dẹ̀ di wípé Oríyọmí mọ̀ ọ́n, ó dẹ̀ ṣe dáadáa fún ọmọ náà. Ẹ wo bíi tí ọmọ náà wà lásìkò yìí, wọn àti Skelebe àti àwọn akẹgbẹ́ rẹ̀. Oríyọmí Hamzat jẹ́ èèyàn kan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé a ti rán gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣàánú fún àwọn èèyàn kan. A ti rán gẹ́gẹ́ bí ẹni tí àwọn èèyàn kan ti ara rẹ̀ là. Ó ń díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn ò kàn mí o. But this personal attitude of his ló jẹ́ kí èmi rí wípé in terms of professionalism when it comes to broadcasting, top notch ni. When it comes to humanitarian, when it comes to giving back to the society, is there. And what he just did nínú fọ́nrán yìí tó di wípé ìlú mọ̀ọ́ká, àwọn nǹkan kan wà tó jẹ́ wípé mo fẹ́ jẹ́ kí ẹ dìmú nípa ti ìwà. Wọ́n ní tí onírèsí ò bá fíngbá mọ́, èyí tó ti fínlẹ̀ kò ní parun láíláí. Kí ló fẹ́ jẹ́ káyé sọ nípa rẹ nígbà tó o bá sí lókè erùpẹ̀ mọ́? Nígbà tó bá ṣì wà lókè erùpẹ̀ gan, kí ló fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa sọ nípa rẹ? Àwọn ìwà kan wà tó jẹ́ wípé àwọn èèyàn á fi máa tọ́ka sọ̀rọ̀ dáadáa nípa rẹ, ṣùgbọ́n ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi lè yé. Ẹni bá tàbà kó má bínú kó kọ́ ìfi ṣàtúnṣe. Mo kàn mọ Oríyọmí wá gẹ́gẹ́ bí case study ni pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin yẹn. Immediately bó ṣe ní kí wọ́n transfer owó sí arábìnrin yẹn, immediately he did. Ó dẹ̀ lọ tún bá àwọn èèyàn kan sọ̀rọ̀, ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Ó ti ń ṣe lé àwọn èèyàn ń sọ mọ̀ pé political strategy ni, ìgbà kan ni. Let me remind you that he has been doing this before he came out to announce his ambition about governorship in Oyo State. And I just want, maybe either you leave it or you take it. I just love his own personality. Agbóhùnsáfẹ́fẹ́ tó yà lára ọ̀tọ̀. Ẹ̀dá tó jẹ́ wípé kò sí ẹjọ́ tí wọ́n máa gbé wá sí iwájú ẹ̀, á gbìyànjú láti rí pé òun solve ẹ̀ ní àṣeyọrí. And that is why people are coming more to him. So nǹkan yẹn lásán ó jẹ́ ohun ìwúrí tèmi kọ́ lè fàyọ lára Oríyọmí Hamzat, with due respect.
èmi ò mọ̀ tán o kò sẹ́ni tó mọ̀ tán a kì í rìn kórè máa mì lótìtọ́ àti lódodo he may have his own flaws wọ́n lè níbi tí wọ́n kù sí but ẹ wo gbogbo àwọn nǹkan wọ̀nyí tí àwọn èèyàn ń sọ nípa tí à ń rí kí ni ká sọ wípé wọ́n tó fẹ́ sọ Oriyomi Hamzat has been somebody that I cannot overlook some of his attitude because these are the kind of attitude we need from some people from individual ẹ mọ àwọn talent tí Oriyomi Hamzat help tó bá jẹ́ pé ọmọ fún ní tí nǹkan yìí ó ṣe kíni ó ya nǹkan ni he would have made it ó yẹ kó ti dìde lábẹ́ Oriyomi Hamzat but ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ní ọ̀rọ̀ fún ní tí nǹkan and Oriyomi have move on ẹ wo àwọn èèyàn tí wọ́n bá ṣiṣẹ́ ti dùnú I stand to be corrected gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ nípa ẹni tí ń ṣe Oriyomi Hamzat yìí mo lè má sọ tán kò sẹ́ni tó mọ̀ tán ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section kẹ́yìn náà gbẹ́nu sí gẹ́gẹ́ bí àṣà láti iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ rẹ̀ so ẹ dẹ̀ má gbàgbé tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody mo kàn ní kí mo lè wá fún yín nípa ti Oriyomi Hamzat máa dẹ̀ fi yín lẹ̀ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe rí gangan ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìlú Ìbàdàn ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ náà ti wọ́ wá ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section báwo ni ẹni yìí ṣe jẹ́ kí ni àwọn kan tẹ̀yin náà mọ̀ nípa Oriyomi Hamzat mo ń gbọ́ àwọn kankan ẹ má jẹ́ kí n ti fi gbogbo ẹnu sọ ṣùgbọ́n ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section so Alhaji Oriyomi Hamzat I wish you all the best in everything you do ẹ bá mi tag wọn kọ́ lè mọ̀ wípé àwọn èèyàn kan ń wò ìwà wọn àwọn èèyàn kan ń wò ìṣesí wọn wọ́n yàtọ̀ sí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ wípé ká fi sẹ́nu ká dákẹ́ ni ẹ má jẹ́ kí n dá yín lágara ọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ gangan kẹ́tẹ̀ wo àwọn kan tí mo yọ mẹ́nu bà bóyá kẹ́yìn náà lè rí nǹkan tàbí kejì dìmú nínú ìṣẹ̀lẹ̀ yìí kankan ẹ jẹ́ ká jọ lọ. ìyàwó ẹ gẹ́gẹ́ mo ti ní owó wà níbẹ̀ láìpẹ́ níbẹ̀ yẹn ó wá bá mi àṣọ olóṣó ìmọ̀ ìgbẹ́ ni mo tó àtẹ mo sọ pé mo fẹ́ fún ní 300,000 ó wá bá mi níjẹta ó wá bá mi ní cultural center níjẹta Durango Pella mo dẹ̀ rí mo dẹ̀ sọ pé dúró bẹ́ẹ̀ yẹn o ilé ẹ̀ wà nítòsí mi òun àti grandma yẹn tó abscon bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ tọ́jú mi fún 3 months nígbà tí mo ya wèrè kí ọpọlọ mi pé gbogbo yín lẹ máa fún mi lówó oúnjẹ tí mo ń sun mọ́sálásí mo ti rí o olóṣó ló ń ṣe káàkiri àwọn ọmọ mi ò lọ fún wọn ṣe. àwọn mọ̀lẹ́sì wà ń bẹ̀. wọ́n wà ń bẹ̀ ẹ jọ mo fẹ́ kán bá mi gbé sí. yes this Durango Pella ọmọ tí àwọn ọmọ mi àti dádì mi mo ti rí wọn. ọkùnrin ti rí àwọn ti rí ìyàwó mo ti rí wọn o mo ti rí ìyàwó mi mo track wọn online o. ẹ bá wá ọmọ rẹ jọ ẹ bá wá ọmọ ẹjọ o wọn fẹ́ ra àwọn ọmọ yẹn bí. ẹjọ ní ìsìn ẹjọ nítorí Ọlọ́run they are not going to school please. your children are not going to school. they are not going to school she is olosho. I invited her. I have the proof on here. I invited her and she came as olosho to come and satisfy me for 3 days. Meanwhile, she did not know that I tracked her down. I know where she is right now. Yes. Wow. Accordingly. Accordingly. Either they like it or not. Accordingly. Either they like it or not. You are the best of our life. Yes. You are the best. Trust me. Obìnrin dídé bá ń gbọ́mọ mi. Ibi ló bímọ sí. Àwọn tí wọ́n mójútó dé bímọ nù. How are you? Kò sí bàbá rẹ̀ mọ́. Bàbá rẹ̀ kò ọmọ pé ó bímọ gán. Ó ń sá káàkiri. Ó wà ń gbọ́mọ ìṣòta. Ìta lẹ́sùn. Ìta bó. Ìta my 12. Kí ló wá ṣe my 12? My 12 yẹn mo ti tọ́ oyún láti oṣù méjì. Kí ló tó wá bímọ bí? Kí ló tó ké bí lọ́wọ́ bímọ sí? Ìgbà tó pé followers ni mo tẹ ẹgbẹ́ tí máa ń ṣe fún ọ. Torí ẹ̀rọ sọ wá bímọ fún mi. Kí ló wá fẹ́ báyìí? Kí accommodation mo tẹ nídìí nǹkan tí mo máa ṣe. Ṣé bí ní my 2 ni? Bẹ́ẹ̀ni, my 12. My 12. Bẹ́ẹ̀ni. Ló ní lé ní my 12. Mo lọ lọ́lé 110. 110,000. In ilé. Face me and face you. So that can't. Bẹ́ẹ̀ni sir. Transfer fún. Báyìí ni kí wọ́n gba tébù. Tó gba tébù táwọn ló mọ̀. Idris. Náà ti dé o. Tẹ́lẹ̀ náà 200. Wow. Wọ́n ti wájú wọn. Ọmọ ẹgbẹ́ mi wà.
Mo máa ń rò lẹ́pọ̀ pẹ̀. Àdúrà. Àmì Ọlọ́run dákun gbàdúrà yín, Olúwa dákun gbàdúrà yín. Tó bá gbàdúrà yín tàníyàn bí yín, ṣé bọ́ọ̀lù bàbàdà jádọ́ta, kò bá bàjẹ́ àmì àdára sí i. Ṣé bẹ́ẹ̀ lẹ́ni ní kọ́lé báyẹlé, ẹni ẹlẹ́ni ní ràgò fàdìyẹ, àtàní wáyé mọ̀ gbàgbé yìí. Kẹ́ni ẹlẹ́ni wá sẹ́yìn lò, alájọ́ yíyọ bí ọ̀nà tó dá yìí ò ti dá ìlà. Kàlágbẹ̀dẹ́ ayé mọ̀ ṣe tún yín dá, wọ́n náà pẹ́ dúdú ọ̀làdúrà. Gbẹ̀dá ẹ̀yẹ yín sílẹ̀ báyé ṣe, Ọlọ́run tó ní ilẹ̀ yún képe, kò mọ́ bá tẹ́rí jẹ́ kó tó tún ṣe. Ọlọ́run kò la bàbá lágbàjì, gbàdúrà yín mọ́ fọ́tà lọ́wọ́ sọ. Ìdílé kí ó tọ̀nà tẹ́lẹ̀, ọmọ ń wé láwà. Ó tí ò lọ́mọ́. Dájú rẹ kú. Dájú rẹ ti kú, mọ́mí rẹ ti kú. Àti Yínká. Ó máa mú ìyàn lọ́dún lẹ́yìn àti Yínká. Túndé ìyànda àbí wọ́n ni. Ó ṣe ní sọ̀rọ̀. Láìdé, ẹmọ ọmọ ìlọ́dún. Funny thing kan yàtọ̀ sí eléyìí. Ẹ̀dẹ́ sọ ti funny thing kan yẹn. Ṣé ti funny thing kan yẹn mi mọ̀ tó ṣẹlẹ̀ mi tí ẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi ò lè sọ pé tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ nípa funny thing kan. Mo fẹ́ wẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn mo fẹ́ wọ bathroom ni mo bá rí show ẹ̀. Èmi dẹ̀ máa ń wo gbogbo show. I believe in mo máa ń kẹ́kọ̀ọ́ round. Ó nítumọ̀ máa sáré nǹkan bẹ̀. Bí mo ṣe wá rí kíní funny thing kan yẹn ó wá rí mi bẹ́ẹ̀ ṣe rí mi lẹ́ẹ̀kan ló wá pariwo mi sáà kí mi bí mo ṣe wá wọbẹ̀ tí mo wò láwọn èèyàn wá pé kí n ràn lọ́wọ́. Mo bá ní pé èmi tiẹ̀ wo kó ti ju bí mo ṣe ń wò lọ ni mo wá ní kó yọjú sí mi lọ́fíìsì nígbà tó dẹ̀ ọ́fíìsì lọ́jọ́ yẹn mo fẹ́ jẹun àárọ̀ mo ní kó jókòó kó jẹ àjọ jẹun jẹ kan náà mo rẹ̀ ní kó jókòó mo ní bo ló ń gbé ó lóun tí ì gbalé ó ń gbé lọ́dọ̀ èèyàn kan ó ń sun ọ̀dọ̀ èèyàn kan ní Yemẹtu mo ní ok kékeré nìyẹn mo ní ṣé kí ló ń ṣe báyìí ó ní bó ṣe é ṣe kiri náà nìyẹn tó lè ṣiṣẹ́ pẹ̀lú mi ó bá sáré dọ̀bálẹ̀ kí inú òun dùn ó tí n bá fún oníṣẹ́ ok I will tó wáyé pé ó fẹ́ ó ní ẹjọ́ ṣé kò wọ́n fi sórí kí ní òun pé òun wà láwọn wọ́n mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àgídìgbò mo ní fíbẹ̀ sí bí mo sọ bẹ́ẹ̀ mo dẹ̀ pé hs pé kó wá bá mi fún ní lẹ́tà ìyẹn ò sí ní ló travel mo ní kó wá ń jọ kejì ó dẹ̀ dé ó gba lẹ́tà akọ ìyẹn tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ owó kékeré kan mo nínú pé mo fẹ́ help ẹ̀ ní pé kó fún lówó tó ṣe díẹ̀ tó pọ̀ díẹ̀ àfi gbogbo ẹ̀ síbẹ̀ fine mo wá pè mo ní wow funny thinker gba tí mo introduce sáwọn program department tó ti máa ṣiṣẹ́ mo ní iṣẹ́ tó fẹ́ gbà yìí ó yàtọ̀ díẹ̀ síṣẹ́ TikTok o mo ní TikTok ìgbà míì social media tí mo bá fẹ́ ṣe program lórí social media tí mo bá rí pé òsì tí mo fẹ́ sọ àbúrò ẹ̀mí kankan mo lè má ṣe mọ́ òsì tí ó mú yàn sí mo ní bọ̀ rédíò wọn á mú ẹ sí o torí time tó yẹ kó wá yẹn gbúdọ̀ wá mo ní number 2 ni pé àwọn tó bá ń pè ẹ́ nísìn tí wọ́n bá ti pè ẹ́ sọ fún wa àwọn èèyàn wa níbí á tẹ̀lé ẹ lọ wọ́n á wò wá mọ́ ẹ lára tí wọ́n bá fẹ́ price ẹ ní 1 million owó di 2 million ẹnìkan kò ní bẹ́ẹ̀ pé owó rẹ o bó bá ṣe máa ń ṣe ń bí iye olóko ń bẹ lára àmọ̀tẹ́kùn iye àmọ̀tẹ́kùn ń bẹ lára olóko mo ní sọ wá rí TikTok yẹn bó ṣe bẹ̀rẹ̀ sìn ó ti di on air personality nǹkan tí wàá ṣe ni pé wàá wá brand ara ẹ yóò wá yàtọ̀ sí táwọn tí wọ́n kàn jẹ́ blogger tó bá ti brand ara ẹ náà ṣe máa price ẹ ó bá ní èèyàn kan tiẹ̀ fóònù ń gbọ́dọ̀ ọjọ́ kejì ó ti ná fóònù fún mi pé àwọn tó ti rí fóònù mi mo ní ṣé bó ti ní kan tẹ́lẹ̀ ó ní ẹ̀ mo ní ò bá ní pé kẹ́ni yẹn kó monetize fóònù yẹn fún ẹ ìyẹn ìkejì yẹn ilẹ̀ ok ó tó dìbẹ̀ yẹn o mo ti fún nílẹ̀ níbi estate mi gẹ́gẹ́ tí mo ti fún nílẹ̀ gẹ́gẹ́ ibẹ̀ mo ṣẹ̀ dé mo débẹ̀ alẹ́ mo ṣẹ̀ débẹ̀ ni màá show ẹ̀ tẹ́ẹ̀rì estate yẹn bó ṣe rí ibi ilẹ̀ tí mo fún màá show yín màá tẹ́ mọ̀ bẹ̀ wọ́n á ní pé ok owó tẹ́ fún ẹ yẹn sìn mo ti fún ẹ nílẹ̀ tó bá pẹ́ mo ní fóònù tẹ́ fún ẹ ó lè convert ẹ̀ sówó ìgbà tó ti ní kan already àwọn máa kó fóònù ńlá méjì lọ́wọ́ lórí ọ̀kadà tó sì tún tí nílé lórí irú owó yẹn sì tó bá ti ní ọ̀gá o mo máa ní bí 1.5 tán lọ́wọ́ tó bá ní mọ́tò ló fẹ́ rà máa ní ok mo lè bẹ́ fowó kun mo ní bó o ṣe ra mọ́tò yẹn máa price mọ́tò yẹn mẹ́ lára ni mo ní tó bá gbọ̀kadà débì kan owó ọkọ̀ tó fi wọkọ̀ tó fi gbọ̀kadà padà wọn fún ẹ wọ́n tó bá gbé mọ́tò débẹ̀ owó epo náà máa fún ẹ mo ní o ti ń upgrade nìyẹn mo ní even o tún lè fi máa develop ilẹ̀ tí mo fún ẹ kó o mú kanu méjèèjì but fóònù méjì tó mú lọ́wọ́ ẹ the same purpose ló máa fún ẹ náà kò lè ṣe nǹkan méjì olùtọ́ dẹ̀ ni o bá dọ̀bálẹ̀ ó ló ń dúpẹ́ o ó ń ṣe o ọ̀tán o mo wá ní mo kàn gba iṣẹ́ ń bí ni o kò stop TikTok ẹ o mo ní even nílé iṣẹ́ tí mo wà tó o bá mú anywhere lọ́fíìsì níbi tó bá fẹ́ ṣe máa ṣe lọ ni tó o bá fẹ́ ṣe skit tó nídìí èèyàn mú àwọn èèyàn èmi ò kí restrict èèyàn bí o ẹni tó bá súnmọ́ mi tí ò ga tọ̀ kádàrá Ọlọ́run ni o gbọ́dọ̀ dé èèyàn ni o ó ṣe skit ó ṣe TikTok ní ọ́fíìsì mi náà ó
ó ṣe lọ́fíìsì mi ó ṣe ní church tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ó ń ṣe dáadáa náà tí mo bá ní ìjẹ̀gẹ́ pé lágbájá kọ́sá bá ní kó lọ ṣe kí ni màá ní òkè filẹ̀ ó máa ń ṣe nínú ọ́fíìsì ní programs department ló máa ń ṣe ń bẹ̀ ó ní ìṣọ́jú bá ń lọ o àwa fẹ́ ṣe anniversary nígbà tá Gídígbò bọ́ọ̀sì number 1 àfẹ́ ṣe anniversary àwa ń jáde lọ lọ́jọ́ náà àwọn ọmọọṣẹ́ mi ò ń so wọ́n mọ́lẹ̀ ẹni tó bá wù ìfẹ́ àwọn tí mi ò kí ń pè kán tẹ̀lé mi gan máa ń bínú ni mo lè dá lọ bìkan máa ń dá gbé mọ́tò jáde máa ń dá gòkadà an independent person now àwọn ló máa ń wù kán wà pẹ̀lú mi ò lè so yẹn mọ́lẹ̀ wọ́n bá so èmi náà mọ́lẹ̀ mi ní débì náà mo ní okay you know what abáfẹ́ máa jáde lọ mọ́ akọjú sí anísọ̀ pé ẹgbọ́ ọkùnrin nǹkan aburú má kú àwọn orí pé wọ́n bá ní ó lóun ti sọ fún yín pé òun ò ní wá. kí ni ká sọ wípé wọ́n tún fẹ́ sọ Oriyomi Hamzat has been somebody that I cannot overlook some of his attitude because these are the kind of attitude we need from some people, from individual. Àwọn talent tí Oriyomi Hamzat help tó bá jẹ́ pé ọmọ fún ní tìǹkà yìí ó ṣe kí ni ó ya nǹkan ni he would have made it ó yẹ kó ti dìde lábẹ́ Oriyomi Hamzat but ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ní ọ̀rọ̀ fún ní tìǹkà and Oriyomi have move on. Ẹ wo àwọn èèyàn tí wọ́n bá ṣiṣẹ́ ti dùnú I stand to be corrected. Gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ nípa ẹni tí ń ṣe Oriyomi Hamzat yìí mo lè má sọ tán kò sẹ́ni tó mọ̀ tán ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section kẹ́yìn náà gbẹ́nu sí gẹ́gẹ́ bí àṣà láti iléeṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́ rẹ̀. So ẹ dẹ̀ má gbàgbé tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo kàn ní kí mo lè wá fún yín nípa ti Oriyomi Hamzat máa dẹ̀ fi yín lẹ̀ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe rí gangan. Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìlú Ìbàdàn ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ náà ti wọ́ wá ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Báwo ni ẹni yìí ṣe jẹ́ kí ni àwọn nǹkan tẹ́yìn náà mọ̀ nípa Oriyomi Hamzat mo ń gbọ́ àwọn kankan ẹ má jẹ́ kí n ti fi gbogbo ẹni sọ ṣùgbọ́n ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. So Alhaji Oriyomi Hamzat I wish you all the best in everything you do. Ẹ bá mi tag wọn kọ́ lè mọ̀ wípé àwọn èèyàn kan ń wò ìwà wọn àwọn èèyàn kan ń wò ìṣesí wọn wọ́n yàtọ̀ sí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ wípé káfí sẹ́nu ká dákẹ́ ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.